Iṣẹ́ ọwọ́ jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa àti pàápàá fún ìmúgbòòrò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Látàrí èyí ni ọ̀kan nínú àwọn aṣojú-ṣòfin ní ìpínlẹ̀ Ondo, Honorable Ode Oni tí a mọ̀ sí Landmark gbé ètò ìrónilágbára èyí tí a mọ̀ sí Youth Empowerment kalẹ̀ láti fi ẹ̀bùn ìrónilágbára fún àwọn ọ̀dọ́ àti àgbà ní ìlú èyí tí a ti yàn. Ayẹyẹ náà tí ó wáyé ní 20 oṣù kejì ọdún 2021 ní ìlú Bọ́lọ́rundúró ní Ondo East Local Government. Ayẹyẹ náà ní ayọ̀ nínú bí àwọn ènìyàn ti ń jó tí wọ́n sì ń fi ayọ̀ gba ẹ̀bùn wọn àti pàápàá bí àwọn ènìyàn pàtàkì ní ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ti ṣe ayẹyẹ náà ní ọ̀ṣọ́. We have about 150 students and they used to come there from Monday to Friday from the hour of 9 a.m. to 1 p.m. on daily basis. Àwọn kan ti gba empowerment through training, àwọn kan ti gba gift and the other gift náà yẹ wá. Why this training is come on board only for bí afẹ́dá àwọn èèyàn fún àwọn èèyàn bá ti kọ́ náà ká practicalize here. Make up department please, make up department. Oya ẹ má bọ̀ yín make up. Barbing department please. Barbing. Lama vocation. Ọwọ́ yín dà. Lára àwọn tí ó gba ẹ̀bùn fi ọkàn ìmoore hàn fún olùgbàlejò wọn, Honorable Ode Oni. Inú mi dùn, I'm grateful because pé Ọlọ́run ṣe iṣẹ́ ilé ni ó kọjá ìmọ̀, ó kọjá òye mi. Ó kọjá ìmọ̀, ó kọjá òye. Ohun tó Olúwa ṣe ó kọjá ìmọ̀ ní Ondo East pé Ọlọ́run gbé Landmark fún wa. Inú mi dùn, mo appreciate ọjọ́ òní torí pé ó yà mí lẹ́nu fún ara mi. Gan sí ilé tí Landmark Honorable Landmark tó ṣe àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ gangan ọwọ́ ẹ̀ máa ròkè torí ilé tó fún mi báyìí sí ó wúlò fún mi màmá lọ fi ṣiṣẹ́ lóko màmá fi kókòkó so ọwọ́ ẹ̀ máa ròkè a máa tẹ̀síwájú. Ó dùn gan-an ni sí empowerment tọ́gà mi Ọlámídé Ọládìjí tó ṣe lénìí ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run fún láǹfààní tí ò lè ṣerú ẹ̀ so mo fẹ́ kàn bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Ọlámídé Ọládìjí tó rántí mi sí rere Ọlọ́run á dẹ̀ máa rántí àwọn náà àtọmọ àti ìdílé ẹ̀ sí rere. Ọládìjí máa gbéṣẹ́ ní kọ̀ọ̀kan gbogbo ẹgbẹ́ máa gbé tirẹ̀ tẹ̀lé Ládìjí bó gbéṣẹ́ kínní bó gbèsè kejì orí ẹgbẹ́ awúwo. Òǹgbàlejò náà àti díẹ̀ nínú àwọn tí ó wà níbẹ̀ sọ̀rọ̀ lórí pàtàkì iṣẹ́ ọwọ́ fún àwọn ọ̀dọ́ ní àkókò yìí. Pé kàn jọ àwọn ọ̀dọ́ yẹn pé kò sí iṣẹ́ olóyìnbó kò sí iṣẹ́ yẹn mọ́ níta ń sìn iṣẹ́ ìjọba kò fi bẹ́ẹ̀ sí mọ́ so à ń rọ àwọn ọ̀dọ́ pé tá bá fẹ́ dá dúró kì í ṣe pé ká sọ pé mo kàwé kan lọ títí káàkiri pé certificate ò ṣe é bùjẹ́ so but kí lèèyàn lè fi ọwọ́ ẹ̀ ṣe kébi mọ́ pa òun ló wà ń ta ànídí nìyí pé èèyàn lè kọ́ṣẹ́ méjì èèyàn lè kọ́ṣẹ́ mẹ́ta èèyàn wọ́n lè mọ́ gbéṣẹ́ fún yàn. àsìkò yìí sọ fún àwọn gbogbo àwọn tó wà tí wọ́n rò pé bóyá iṣẹ́ òyìnbó ká máa gbé kíní certificate kiri ká máa fi wá iṣẹ́ lọ́dọ̀ ìjọba kì í ṣe ìyẹn nìkan ní iṣẹ́ pẹ̀típẹ̀tí works àwọn iṣẹ́ gbẹ̀gbẹ̀ wà ńlẹ̀. Kán lọ kọ́ṣẹ́ ọwọ́ torí àwọn tó kọ́ṣẹ́ ọwọ́ báyìí ọ̀pọ̀ èèyàn ló kọ́ṣẹ́ ọwọ́ tí ò rẹ́ nira nǹkan fún ra irinṣẹ́ fóun bẹ́ẹ̀ ọ̀gá wa lè níbẹ̀ àárẹ̀ wọn tó gbé machine fún ìránṣọ ọ̀rẹ́ ẹ̀ lọ́ta àárẹ̀ ilé tó gba pọ́ǹpù tán fi ń fi kòkó ó dáa kéèyàn níṣẹ́ ọwọ́ kán má rò pé bóyá iṣẹ́ ìjọba nìkan níṣẹ́. Olùgbàlejò ayẹyẹ náà Honorable Ode Oni sọ̀rọ̀ lórí pàtàkì fífi padà fún àwọn ará ìlú tí ó yàn wọ́n sípò. Ìrónilágbára tá a ṣe lénìí kò ní dúró síbẹ̀ nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí aláwọn ọmọ nílé ẹ̀kọ́ tá a gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn tá a ń kọ́ nílé ìwé tá a bá dẹ̀ ti ṣe náà lágbára Ọlọ́run á tún fún wa lópin àtagbára láti tún lè ró wọn lágbára nítorí pé a wò ó pé ó yẹ kán fún wọn níṣẹ́. Àwọn tí ẹ̀bùn náà tọ́ sí fi ayọ̀ gbà á pẹ̀lú ijó àti orin. Rachel Roberts ló ń jábọ̀ ìròyìn fún KAFTAN TV Yorùbá.